bá fà kí oúnjẹ wọn ní Nàìjíríà òun làwọn tó gba orí oko tó fẹ́ràn jẹ oko. Rí òjò tó sì síwájú, òjò ogun sì síwájú. Ẹ̀yin bàbá wa ọba kẹjẹ kábíyèsí, ẹ má kàwá gba màálù o. Olúwa kò tẹ́jú òṣèṣe mọ́lẹ̀ torí àwọn onílẹ̀ máa bí. Adìyẹ olúwo ti yàgbẹ́ sínú ìsasùn ọbẹ̀, ó ti ba sàárè ara ẹ̀ jẹ́. Ẹ kú ojúmọ́, mo kí gbogbo ọmọ bíbí ilẹ̀ Káàárọ̀ Oòjíire wípé ojú ayọ̀ mọ́ yín lẹ́ni. Orúkọ mi Gbàgbọ́bí Ajẹ́lẹ̀ Àjíṣọmọ lọ́wọ́ Ifá. Mo kí gbogbo lé pé ènìyàn dára, ní bọ́jọ́ lọ lágbára Elédùmarè. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire kò ní dà. Mo kí gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire lẹ́ẹ̀kan sí. Mo tún kí olórí orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu wípé ó kú ọmọ ṣe. Mo fẹ́ rọ gbogbo ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire wípé kò ní torí wa dàrú. Nàìjíríà ti bàjẹ́ kì í ṣe ní gbogbo president tá ti ní Nàìjíríà, èèyàn mẹ́rin ló ní lọ́kàn pé òun fẹ́ tún Nàìjíríà ṣe. Àwọn yòókù alágbèéká ni wọ́n. Nínú àwọn tó fẹ́ tún Nàìjíríà ṣe ni Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n ìyẹn wọn bí Káàárọ̀ Oòjíire, mi ò fẹ́ kí ẹ jẹ́ kí àwọn ọ̀gẹ́nẹ̀gbùdẹ̀ lòyìn ṣe rí. Tí ìjàmbá dé, tí ìjàmbá bẹ̀rẹ̀, ẹni tó tàyà tó bá ta bàbá ẹ̀ kọ́ máa rántí wọn pé wọn ò ní pàyà kan pa àbá wọn kó wá padà dáhùn sí o, pé ogun tó pàyà tó pa àbá yẹ kó gun apàwọn náà. Ṣùgbọ́n a ti wá bọ́ sí ìkan míì nígbà tó ọ̀rọ̀ ìbá máa ṣẹlẹ̀, ìyẹ́ ẹ lọ bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire, ojú tó pọ́n sí àpọ́n púpọ̀ o, ìyà tí jẹ iṣẹ́ àjẹlà ní o. Láṣẹ Elédùmarè a máa rí ìrọ̀rùn. Ṣé ní Bọ́lá Ahmed Tinubu, ẹ jẹ́ ká fọwọ́ tì í lẹ́yìn. Èmi gbàgbọ́ bí mi ò kì í ṣe olóṣèlú o, kọ́dà ìran mi ò ṣòṣèlú rí, kọ́dà ọmọ mi ò lè ṣe, torí wípé tó bá ṣe eré ọ̀gbègbè, tó bá ṣe eré ọ̀gbègbè, Ọlọ́run nìkan ló lè san iṣẹ́ fún ẹni tó bá ń ṣe eré. Ẹ gbọ́ bí òun fàkànṣe wí ni, ó lò fún tọ́pọ̀ lọ́ọ́ máa ṣègòtò sọ́là. Tí ojú ò bá pọ́n ní bí òkun, a kì í rí nǹkan bí ìdẹ́ ṣe. Ó dára fún tọ́lọ́hún tó lára fi ṣùgbọ́n tọ́lá. Bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe ní tó lé kókó yìí, ẹ̀yìn rẹ̀ ẹ̀dẹ̀ ní o, ó máa dẹ̀. Kíní kan wá pa mí lẹ́rìn láyé àtijọ́, àwọn Káàárọ̀ Oòjíire alójú inú àti inú tìta. Ṣùgbọ́n gbogbo àwọn tá a wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire nísìnyí sáà lójú ìta mọ́ ni. Àwọn òyìnbó máa jìjà àgbà, ogun yẹn máa le gan-an, tí wọ́n máa para wọn bí ẹrù ìjà alágbára ń dẹ̀fẹ́ jà láàrin ara wọn. Ọ̀rọ̀ ẹ̀dẹ̀ máa kárí láàrin wọn. Ṣé lásìkò ìgbà náà àwọn ìran kan máa kọjú ìjà sí wa? Ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire, ẹni tó bá talẹ̀ Yorùbá, ẹbí ẹ̀ máa bá lọ, ìran ẹ̀ máa bá lọ, òun náà máa bá lọ. Nígbà náà àwọn tó lówó lọ́wọ́ wọn ò ní lè kúrò nílẹ̀ Nàìjíríà láti lọ síbòmíì, torí ibi tó fẹ́ sá lọ ibi a máa gbóná jẹyin. Ṣùgbọ́n tá a bá fi ètò ṣe, tá gbá ọwọ́ ti Bọ́lá Ahmed Tinubu, ẹ máa rí mọ̀ wípé ẹ̀yin ilẹ̀ Káàárọ̀ Oòjíire gbogbo pátá la máa padà rẹ́rìn, tá a dẹ̀ máa jó, tá a máa yọ̀. Máa kí gbogbo ẹ̀yin bàbá wa pátá, ẹ má gbàgbé ẹ̀yin, torí wípé oko láàkọ́kọ́. Ṣé ní gbogbo atatẹ́ kó wá látòkè Ọya, ẹ má gbàgbé oògùn náà fi gbìn o. Ẹ wo lòmíì, ọmọ 40 ọdún á dàbí ọmọ 100 ọdún, ọmọ 100 ọdún á dàbí ọmọ 200 ọdún. Mo rọ̀ yín ẹ̀yin ọmọ bí Káàárọ̀ Oòjíire, ẹni tó bá ní ilẹ̀ kékeré sàgbàlá, ẹgbẹ́ ata, ẹgbẹ́ ewédú, ẹ má jẹ́ ká gbàgbé ìkòkò àti gbìn, ọ̀pẹ ẹ má jẹ́ ká gbàgbé àti gbìn. Ọ̀pọ̀lọpọ̀ wọn yá wa lò tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n àti wá dẹni tó jẹ́ pé àwa ń retí òkè Ọya ká tó jẹun. Ẹ̀yin ọmọ ẹgbẹ́ Káàárọ̀ Oòjíire, a ní padà sẹ́yìn, iwájú là máa lọ. Mo fẹ́ tara Ọ̀yọ́ kí ọmọ ẹgbẹ́ Káàárọ̀ Oòjíire, wọ́n lájí ṣe bí Ọ̀yọ́ náà rí.
Ọ̀yọ́ ò ní ṣe bí ọmọ ẹnìkan kan pé bàbá gan ẹnìkan kan gbogbo ọmọ kílẹ̀ káàdọ̀ òtògire ajíṣe bí wà là ń rí a kì í wọ àwòkọ́ṣe oníṣe a kì í sọ̀lẹ̀ tá a bá tẹ̀ taṣu tá a tàgbàdo kò yẹ kó wa má ṣàyẹ̀rẹ̀ nǹkan tá a máa jẹ ẹ jẹ́ kí gbogbo ọgbọ́n ká pa kìtì mọ́lẹ̀ ká ṣe iṣẹ́ tá a lè jẹ ṣe rí lóòótọ́ kò ṣiṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ti ṣubú ọjọ́ ti pẹ́ Nàìjíríà ti ṣubú kìí ṣe 1960 nígbà tó ti sọ Nàìjíríà pọ̀ pé Niger area Nàìjíríà ti wà ní ìgbèkùn àti ṣubú mo wá rọ̀ yín ẹni tó lọ́kàn rẹ̀ lóòótọ́ lábẹ́ bàbá Tinubu àwọn mínísítà pọ̀lọpọ̀ tó wà lẹ́yìn bàbá wa wọn ò fẹ́ kí Nàìjíríà rọgbọ wọ́n rọ owó dà sápò wọ́n rọ sínú saka ṣùgbọ́n tá a lọ bá lọ àbọ̀ bọ̀ torí Tinubu ní ọkàn láti wá ṣiṣẹ́ sí orílẹ̀-èdè bàbá ẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ gbogbo àwọn jẹgúdújẹrá tí wọ́n wà lẹ́yìn ẹ̀ gbogbo wọn pátá máa gbèrè tí wọn ẹlòmíì akọ́mọ àtìyàwó àṣà lọ sí lóyìnbó kò ní padà dé tọmọtaya láṣẹ Elédùmarè ṣé rí gbogbo bó ṣe lè yìí mo wá rẹ̀ ẹ̀yàn ọmọ káàrọ̀ òtògire ṣé rí àwọn Yíbò mi ò fẹ́ kẹ́ jẹ́ kán lò wá o àgàdàgàdà àwọn ọmọ kéékèèké mi ò fẹ́ kẹ́ jẹ́ kán lò wá tẹ́ bá kó sí wa lára tán a sì máa sì gbómi tó mi ò tó láàrin ara wa o mi ò fẹ́ kẹ́ fi ojú sílẹ̀ kán lò wá o kán lò wá síra wa ẹ má gbà irú ẹ má dánwò ṣe rí ìwọ́de oníwọ́rọ́wọ́ tó fẹ́ ṣe yìí mo rẹ̀ yan wọn bíbí káàrọ̀ òtògire tí tó máa fi dára ẹ má bá wọn lọ́wọ́ sí torí ọmọ mi tí bá gbórílẹ̀-èdè yìí ga lọ́la kó má jẹ́ pé ogun àtọ̀tẹ̀ ló máa pa bẹ́ẹ̀ rí ẹni tó bá tẹrí àgbà wájú ẹ̀ mọ́lẹ̀ kó má rántí o kó má gbàgbé ọmọ lẹ́yìn rẹ̀ máa ṣe bẹ́ẹ̀ fún wọn kí bàbá Bọ́lá Ahmed Tinubu mo mọ̀ wípé nínú àwọn tẹ́ kó mọ́ra ẹ mo lè nínú wọn Ọlọ́run akọ yín mọ̀ ṣe ẹ jẹ́ ká fi wọ́n lọ́kàn balẹ̀ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin wọn bá káàrọ̀ tí òjíire ni mo bá sọ̀rọ̀ gbogbo ìkó tó ti lọ nílẹ̀ ọ pátá ó máa padà dé ṣùgbọ́n fẹ́ kí bàbá Tinubu kọ́rọ̀ ẹ̀dà bẹ́ni tí oṣù tó hùn ẹni tí oṣù tó hùn tí ò bá mọ́lẹ̀ amọ́ni kèéta kó wo gbọ́ àwọn tó bá ṣiṣẹ́ wọ̀nyí ẹni tó bá nílà àkàyè inú wọn tó lẹ́kọ̀ọ́ lé òun ni kó gbára lé eléyìí tó lè gbàbọ̀dé fún tó lè bàjọba ìdè jẹ́ kó má má gbára lé o mo mọ̀ pé nígbà tó máa sọ̀kalẹ̀ lórí ìjọba òní pàtì kí sọ̀kalẹ̀ gbogbo àwọn akọ́nà tí ojú rẹ̀ máa yìn ọ́ tàbí máa gbà fún láṣẹ Elédùmarè mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe síwájú ẹ̀sẹ̀ oníkálukú ọ̀dọ̀ Adẹ́dàá ló wà ṣé nípa ọ̀wọ́n oúnjẹ mo ti sọ sẹ́yìn ti pé ìyẹn kan máa mú pé ìyẹn máa jà àtọ̀run ni ìyẹn dẹ̀ ti máa wá nǹkan tí Nàìjíríà kú dojúkọ yìí kì í ṣe Nàìjíríà nìkan ni o gbogbo àgbáyé ní ìtẹ̀kẹ́ tí wọ́n ṣùgbọ́n ṣe rí nǹkan tó wá fà kí oúnjẹ wọn ní Nàìjíríà òun làwọn tó gba orí oko tó fẹ́ náà jẹ oko tẹ́ẹ̀rù wá bá àwọn ọ̀pọ̀lọpọ̀ láti lọ dáko torí pé nǹkan tó fẹ́ ṣe ló jẹ́ ká máa ṣe kíníyà o àwa ènìyàn wa náà ò gbúdọ̀ dúró kọ́ ló bá àwọn bàbá Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ mo fẹ́ kẹ́mẹ̀ pé omi pọ̀jọ́ kalẹ̀ o Tinubu gbìyànjú kó lè dára wọ́n ti tilẹ̀kùn mọ́ àwọn kan tó ń dálé iṣẹ́ ńláńlá sílẹ̀ wọ́n ti tilẹ̀kùn mọ́ wọn ká má rí ṣe ìdí pàtàkì tó jẹ́ ká tilẹ̀kùn mọ́ wọn wọ́n mọ nǹkan tó ń ṣe o torí wọ́n mọ̀ wípé tó bá gbìyànjú gàtán gbogbo orí ló máa jìyà ẹ̀ á tún wá lè ju eléyìí lọ bàbá Bọ́lá Ahmed Tinubu ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló tilẹ̀kùn mọ́ tó dẹ̀ jàkóró mi ò fẹ́ jẹ́ ká gbọ́ tẹnu wọn ẹ máa fàdúrà náà Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ mo fẹ́ kẹ́ mọ̀ kíní kan o òṣìṣẹ́ tọ́rọ́ òṣìṣẹ́ kọ́bọ̀ ọlọ́jà òun náà ṣu iṣu òní tẹ̀lé ọ wálé wọn lọ́fẹ̀ẹ́ o iṣu òní tẹ̀lé ọ wálé lọ́fẹ̀ẹ́ iṣu tó fẹ́ lọ náà lọ́jà yàyé wà lẹ́yìn kùlé ẹ̀
orí iṣu tó orí tó bá gbìn síbẹ̀ ọdún tó ń bọ̀ 1,000 ní 1,000 o ò ní báyìí náà lọ síbẹ̀ lọ́nà eléyìí tó ní sílé lọ́wọ́ kọ́ máa jẹ. ẹ̀yin yẹn wa ata wa tí ènìyàn bá fọwọ́ lọ a máa fi yàn tó bá da aṣọ sínú lọ a máa fi yàn. ẹ lọ wo ata tó kó wá láti òkè ọya ẹ ní rí kẹ lọ mẹ́wàá papọ̀ ẹ ní gbọ́ tó ẹ kò ní ta torí ata olóògùn ni ata olóògùn ni. mo rọ̀ yín ẹ jẹ́ ká ṣe bó ti ṣe ká ṣe. mo tún rí wípé wọ́n tún máa kó èso kan wá sílẹ̀ káàrò tí ògire àwọn òyìnbó fẹ́ pa wá. àwọn èso yìí tó máa bẹ̀rẹ̀ lọ́dún yìí kò ní lè wù lọ́dún tó bọ̀. àwọn ènìyàn máa gbìyànjú láti pa nǹkan wa rẹ́ láti máa gbé èso yìí. bàbá ti ṣe gbọ́ èso yìí ìyàn máa mú á padà jẹ́ pé òkè òkun láti máa ra nǹkan. irú èso bẹ́ẹ̀ nǹkan tá ti ní kẹ́kẹ́ ká máa manage ká máa maintain. irú èso bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká gbìn o torí tẹ́ bá ti gbìn lọ́dún yìí ọdún tó ń bọ̀ kò sí ìkàtẹ́ máa fi ṣe kò ní wù mọ́ o. irú èso bẹ́ẹ̀ ń bọ̀ wọ́n lè máa kó wá ṣùgbọ́n nǹkan tá ti rí tá ti ń gbìn tó ń wù òun ní kẹ́kẹ́ ká múra sí. ẹ má jẹ́ ká kó àṣà aláṣà tá a kó òun ló ń pa nǹkan wá lọ o. ẹ wò nísìnyí mo ti gbójú nígbà tó jẹ́ pé tọmọ 100 ọdún bá kú wọn ló ṣẹ́kù ni á sì níyá ní bàbá. ẹ wò nísìnyí tọmọ 150 ọdún bá kú wọn máa sọ pé wọn ń sòkú ẹ kò ní níyá kò ní ní bàbá mọ́. mo rọ gbogbo yìí bàbá tó bí mi lọ́mọ ó ti pọ́mọ 100 ọdún kó tó bí mi. bàbá mi ò dàgbà rárá torí wípé bàbá mi ò kì í gbọ́ràn lọ. bàbá mi lé ní ọmọ 100 ọdún àti bí ọdún 22 kó tó kú. ṣùgbọ́n tó bá jẹ́ pé bàbá mi gbọ́ràn dáadáa bàbá mi á sì wà láyé kàbí kó ṣẹ̀ṣẹ̀ kú. mo rọ̀ yín ẹ jẹ́ ká mọ nǹkan tó tó láti ṣe. ó ṣe kábíyèsí ní gbogbo orí adé Èkìtì wọ́n ní orí ò jẹ́ kí n fọkùnrin balẹ̀ wọ́n ní ọkùnrin mi tí ìbá ní tún balẹ̀ wọ́n ló fi ṣe wẹ̀kẹ́. mo wá kí gbogbo yín pé adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba jókòó pẹ́pẹ́ ìrùkẹ̀rẹ̀ ọba ayọ̀ adókínní láṣẹ Ẹlẹ́dùmarè ọba tó bá ṣe eré àdàgbà àdògbó. ṣe rí nípa ọ̀rọ̀ Olúwo adìyẹ Olúwo ti yàgbẹ́ sínú ìsasùn ọbẹ̀ ó ti ba sàárè ara ẹ̀ jẹ́. Olúwo kò tẹ́jú tẹ̀sẹ̀ mọ́lẹ̀ torí àwọn onílẹ̀ máa bí tábàjọ́ pé ẹnìkan wà tó ń tẹ́jú tẹ̀sẹ̀ mọ́lẹ̀ irú kí lórí kan wá jẹ́ lọ́dọ̀ Elédùmarè adẹ́dá sọlẹ́ni tí kú ò ní pani. ṣe rí Olúwo ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ ẹni tó yẹ pé àwọn bàbá yóò ti ẹ̀gbọ́n ó ti wúwà bá ara ẹ̀ mọ́. Ọ̀rúnmìlà ó lo 20 ọjọ́ ó lé kan ní ààfin Olúwo ó fẹ́ ọmọ kan ní Ìwó ọmọ Olúwo ni wọ́n pọ̀ ọmọ náà ní Ìwà. Ọ̀rúnmìlà mo fẹ́ wá sífẹ̀ òdáyé ó dẹ̀ bí ọmọbìnrin 16 fún Ọ̀rúnmìlà. àwọn bàbá ẹ̀ ò ṣe bó ti ṣe ń ṣe yìí wọ́n tó bó ti lè dára. mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọba Olúwo fi yín ṣòwò ni Olúwo ń tà yín ó ń gbowó lórí yín fáwọn Fúlàní àtàwọn láti wí. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nílẹ̀ káàrọ̀ òtògire àtẹ̀yìn ọba nílẹ̀ káàrọ̀ òtògire wọ́n fẹ́ kẹ́ ètè wo lóòótọ́ onílẹ̀ máa bí Olúwo ó lè gbọ́ kó sọ̀rọ̀ irú wa ti kúrò lẹ́ni tó ń fẹ́ èèyàn kọ̀rọ̀ sọ ṣùgbọ́n nǹkan tó bá lọ nílẹ̀ kan tó bí òun ni kan tó bí bàbá tó bí lọ́mọ torí bọ́lá ó ṣe ṣẹ̀dá wa nìyẹn. mo ń gbọ́ gbogbo ìtàn tó bá pa nígbà míì màá tún wò ó màá tún rẹ́rìn ṣùgbọ́n mo rò wípé báyá ọjà tó obìnrin tà lógún ọdún òwò tó obìnrin tà lọ́gbọ̀n oṣù tí ò bá pé ó yẹ kó jáwọ́ ńbẹ̀. mo rò pé ó yẹ kí Olúwo ti jáwọ́ nínú wórókòtò tó ń wí nípa ipé àti jẹ àti mu tó ń gbowó lọ́wọ́ àwọn kan tó tà wọ́n fún wọn. ó lọ sí Saudi mo ní bóyá sí orí adé sílẹ̀
mo fẹ́ kẹ́ mọ̀ wípé orí ara ẹ̀ ló ṣí sílẹ̀ kì í sórí adé ṣùgbọ́n àwọn tó máa bí àwọn ló tún padà wá bá nílé ojú òdòdó sí Mẹ́kà lọ́wọ́ kó sọ pé òun lọ́ba Mẹ́kà o mo fẹ́ kẹ́ mọ̀ wípé olúwo jẹ olúwo mo nípè bí kò sọ wóróworó nígbà náà o ṣùgbọ́n tá ló bá lọ àbọ̀ àbọ̀ ó ti tásìkò onílẹ̀ máa bí olúwo tó bá ti sọ̀rọ̀ ká máa là á ọba tó wà ń bẹ̀ yìí tó ń wóróworó ẹni o kì í sọba tó bọ̀ lẹ́yìn ọba tó bọ̀ lẹ́yìn lè ní làákàyè ṣùgbọ́n kí lèyìn tó wà ń bẹ̀ yìí kó má fi ẹ̀gún sílẹ̀ dé pẹ̀lú èpè tó jẹ́ pé a máa jẹ ìwó látọ̀dọ̀ onílẹ̀ láṣẹ Ẹlẹ́dùmarè òun fúnra ẹ̀ ló máa fi rí ara ẹ̀ gbé ẹ̀gún náà láṣẹ Ọlọ́run ọba torí ó ń wí bó ṣe ń tẹ babaláwo mọ́lẹ̀ ló tẹ àwọn ìlú mọ́lẹ̀ ló tẹ àwọn onílẹ̀ mọ́lẹ̀ orí ọ̀nà tó tẹ̀ mọ́lẹ̀ yẹ á bí o mo fẹ́ kó mọ̀ ìpín Sáúdí tó lọ yìí bá ṣe máa bọ́ bàtà sílẹ̀ bí ká máa rìn bó ṣe wù wá tó òrùn bá Sáúdí dá bá dé ẹ̀dá kò ní bọ́ bàtà sílẹ̀ nílẹ̀ kó rìn bọ́ lọ́ sí ṣẹ̀dá àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní o nǹkan tó lọ́ ṣẹ̀dá ẹ̀tì òun ló ń tà fáwọn Fúlàní wọ̀nyí kó má gbàgbé o wípé tá a lọ bá lọ àbábọ̀ ọmọdé ẹ̀ ó ti búrókò kì í ṣòjọ́jọ́ tó bá búrókò lórí máa ń pani kó má retí èsì látọ̀dọ̀ àwọn onílẹ̀ gbogbo ìlú gbogbo ayé ẹ̀yin gọ́vùnà mo rọ̀ yín ṣé ẹni tẹ́ bá dáfá a máa Ifá tọ̀ di ọba òun ló máa jẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ ọba ìlú pàtàkì kó pẹ́kẹ́ tó rí jẹ torí wọ́n máa béèrè sí olúwo ibi tó ti fò wá ẹ̀yin àgbààgbà olóṣèlú ẹ̀yin lẹ́mọ́ bẹ́ẹ̀ mo rọ̀ yín ẹ wá àpẹtẹ sọ̀rọ̀ ẹ̀ kò sí nǹkan tí n bá sọ tí mi ò lè tún sọ mo kí gbogbo akọni ilẹ̀ káàrọ̀ òjò òjíire mo kí ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ káàrọ̀ òjò òjíire àkọ́kọ́ ẹ̀yin lọ́balọ́ba ẹ jẹ́ kẹ́yẹ ẹ̀yin kó mú inú akoto kan ẹ rí òjò tó síwájú òjò ogún sì síwájú ẹ̀yin bàbá wa ọba kẹ́jẹ́ kábíyèsí ẹ má tàwa gba màálù o mo fi akọ́dábẹ̀ yín pẹ̀lú àṣẹ̀dá pẹ̀lú àwọn tẹ́ ìjọba lé lórí àwọn tó fún yín ní màálù lọ́dọọdún torí pé ẹ̀ ń ṣe nǹkan kọ́mọ̀ bá fi màálù ń gbọ́ ọmọ àtayá àtẹ̀mí yín lọ nígbà tó bá máa dojú ẹ̀ mo kí yín sẹ́ni gbogbo ẹ̀yin olórí ọdẹ ni o olórí ológun ni o gbogbo ẹ̀yin akọgun ìlú pátá ẹ parapọ̀ igi kan òkè ń dágbó ṣe ẹ parapọ̀ ẹ má sọ pé èmi ni mo fẹ́ borí ẹ má sọ pé èmi ni mo fẹ́ gbọ̀gá gbogbo omi tó bá ti tí ẹwọkọ̀ tó ọkọ̀ bá gùn láti bí lọ sí ìlú òyìnbó dírẹ́bà kan ló máa ní tí dírẹ́bà bá ti pé mẹ́rin nínú ọkọ̀ tán bá kí àfọ ẹ̀yìn ló máa fi lélẹ̀ kì í ṣe gbogbo èèyàn lélẹ́dùnmọ̀ èèyàn lórí o tí ìlú bá wà kó pọ̀ ká má rí bẹ́ẹ̀ rí ọba kan oṣù ló máa wà bẹ́ẹ̀ gbogbo ibi tó bá ti dìde pé mo fẹ́ so lórí ó kún àyíká tó ti Yorùbá ṣubú ẹ má máa jà so lórí olórí tó wà bẹ́ẹ̀ kó ṣàṣeyọrí kán lè ròyìn pé ẹ̀yin lẹ wà bẹ́ẹ̀ gbogbo yín náà má dárúkọ mo rọ̀ yín gbogbo ẹ̀yin ológun ilẹ̀ káàrọ̀ òjìire gbogbo ẹ̀yin abániṣe tí ẹ̀ kì í ṣaláṣetì tọlọ́run rán níṣẹ́ ẹ fi ẹnu kan àti ọkọ̀ kan ẹ fi dúró tilẹ̀ káàrọ̀ òjìire ẹ ní dẹni àgbégbé ẹ̀dẹ̀ ní dẹni àwátì iṣẹ́ yóò ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ mo kí gbogbo yín wípé mo kí yín tológun mo kí yín tẹ̀sọ́ mo kí yín ti babaláwo Ifá tó dáńtọ́ tó lè bí lẹ́nu wípé ẹ kú ọmọ ṣe ẹ láṣeyọrí o mo kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ káàrọ̀ òjìire wípé ẹ kú ojúmọ́ re tèmi orí yín á kànkè gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe babaláwo Fánímí ẹ rí ọmọ mi kò tí ní gbogbo ọdún kò sí kàmí ìtọ́ bá wá sílé babaláwo alóhùn fẹ́ lówó màá wò títí màá ní ilé mélòó ni bàbá tó bí ẹlọ́mọ kọ́ ẹlòmíì lè sọ pé bàbá wọn ò kọ́lé ẹlòmíì alóhùn kan fẹ́ lówó ni tẹ́lẹ̀ mo ti kọ́kọ́ máa lé wọn mo wá ń pè wọ́n jòkó mo wá bá wọn sọ̀rọ̀ àwọn káàrọ̀ òjìire ni mo fẹ́ bá sọ̀rọ̀ yìí
ẹ má jẹ́ ká lé owó, agbára ni kẹ́ jẹ́ ká lé. Mo wà lórí platform kan tí wọ́n fẹ́ fi iṣẹ́ sílẹ̀ láyé àwúre burúkú yìí ni. Àwúre burúkú yìí ni. Mo wá pè wọ́n ṣàkíyèsí pé ọkùnrin ni kẹ́ jẹ́ ká máa lé. Ẹ wo bàbá wa Sànwó Ògúnlọlá. Ó sọ̀rọ̀ kan. Ó ní ẹlẹ́mọ̀sọ́ ojú wá tiẹ̀ òkúkú oró ti rọrùn ìyàwó. Ẹlẹ́mọ̀sọ́ ti lọ ràjò àrèmọ́bọ̀. Ẹlẹ́mọ̀sọ́ ó lò báyé jẹ́ òbọ̀rún ṣe jẹ́. Ó lè gòkè, ó lè sọ, ó lè tàpá, ó lè bọ́. Àyíbọ̀ ọbẹ̀ ẹranko bí erin kò sí níbó. Wọ́n lé ẹbí àti kò sí lọ́dọ̀. Ọjọ́ kan bọ̀ tí ifá pẹran, tọ̀pẹ̀lá pẹran, tí ìyàwó bá lọ tàbá ìta máa wò ó, tí ò nílé dìde jẹ́. Owó wọn á wà lẹ̀ báyìí. Wọ́n á tẹ́ ọkùnrin sílẹ̀ báyìí. Owó wọn á lè useless, kò ní lè ṣe kankan fún. Ẹ jẹ́ ká wá kó agbára. Ẹni tó wà nínú ilé tó ní billions of naira tó lè kanlẹ̀kùn ẹ̀ láwọn kan òru, ó lè ẹjọ́, ó lè má pa wọn, ó lè wọlé lè má ẹwà kówó. Nígbà tó wọlé wọ́n kówó, wọ́n tún dẹ̀mí èlé gbọdọ̀. Ṣé rí ẹ̀yin ìlú, ọ̀rọ̀ ayé dàbí èso kúrúdì ni. Báyà fúyẹ́ ló wà nínú ẹ̀, báyà ìwò ló wà nínú ẹ̀. Láṣẹ Elédùmarè nílẹ̀ káàrọ̀ tí ó jíire ànírógun ìjàkálẹ̀ àrùn. Àárẹ̀ burúkú ò ní wọlé tì wá. Àríbá ti ṣe, àárọ̀ nà gbígbà. Kéwékéwé ayé ò ní kó wà. Mo dáfà kẹlẹ́ lọ́jọ́ mẹ́ta yìí. Ifá ẹni wọ́n gbàbọ̀dé ikú ọ̀dọ́, ikú ọmọ kéékèèké. Mo ṣe ti tú ẹ̀. Lágbá Elédùmarè nílẹ̀ káàrọ̀ tí ó jíire. Ifá ní ikú kẹ́lẹ́, àrùn kẹ́lẹ́. Dífá fún olú àjọ màtẹ́lẹ́ lékú lọ. Ó ní ikú tó bẹ ní àwọn tàṣìkò kẹ́dùn ní kẹ́ máa lọ, ó fìrìfìrì. Aládùn ńlá ọ̀tọ́ ní fàdùn yìí lára, ó fìrìfìrì. Àrùn tó bẹ ní àwọn tàṣìkò kẹ́dùn ní kẹ́ máa lọ, ó fìrìfìrì. Aládùn ńlá ọ̀tọ́ ní fàdùn yìí lára, ó fìrìfìrì. Ànírógun ikú ọ̀dọ́, ànírógun ikú ọmọ ẹwẹ́. Gbogbo àwọn tó ti dàgbà wọn á túbọ̀ dàgbà. Àwọn tó bọ̀ lẹ́yìn wọn á dàgbà. Ilẹ̀ káàrọ̀ tí ó jíire á túbà á túṣẹ. Nígbà tí bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu tó sì jẹ́ president orílẹ̀-èdè Nàìjíríà rójú o, Nàìjíríà ráyè. Nígbà tí wọ́n bọ́lẹ̀ wọn ò ní fi bu láìpẹ́ láì jìnà. Ilẹ̀ òkè ń lé kí tẹ̀tẹ̀lẹ̀ kú má tẹ̀lẹ̀. Gbogbo àwọn tí ò fẹ́ kó láṣeyọrí, gbogbo àwọn tí ò fẹ́ kí Tinubu láṣeyọrí, lọ́kùnrin ni lọ́bìnrin ni, Èṣùmàrè ò ní lé láì parẹ́, pẹ́pẹ́yẹ ò ní tẹ̀lù láì parẹ́, gbogbo wọn á parẹ́ máyé lára pátá láì kú kan. Tí ènìyàn bá gbọ́ tó bá fẹ́ àkọ́ ara wọn náà wí sí pé wàá máa di Tinubu lọ́wọ́, ìtàkùn kan ò ní lágbára títí kó dí ògùn lọ́nà, gígé lògùn máa gé. Àtọwọ́ àtẹsẹ̀ Elédùmarè àgbà, Elédùmarè àgbẹ̀ tó ní ṣe a máa gbélé gbọ́ àrà tí Tinubu ń dá láti lé ọ́dàṣẹ. Ṣèbí òní tutọ́ tiẹ̀ kó má tọ̀, bẹ́ẹ̀ ló máa rí.